Mo kẹ́yìn màmá mi, mo kẹ́yìn bàbá mi nílé. Mo kí wa pé àtàárọ̀. Mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn ìyá mi, mo kí gbogbo wa lọ́pọ̀lọpọ̀, mo kí yín, mo kí wa pé a kú ojúmọ́ mọ́. A dẹ̀ kú ìpalẹ̀mọ́ ọdún. Ọlọ́run baba láàánú á jẹ́ kí ọdún náà kó bá wa láyé. Mo kí gbogbo yín, mo kẹ́yìn tẹ́ jẹ́ gbọ́n mi, ẹ̀yin brothers mi pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora lásìkò tó kálukú wà. Ẹlòmíì wà lóru, ẹlòmíì ó wà ní àárọ̀ báyìí. Gbogbo àyè tó kálukú bá wà káàkiri gbogbo àgbáláyé, mo fi kí yín. Ọlọ́run baba láàánú á jẹ́ kí n rí yín pẹ́. Ó lè tójọ́ méjì mẹ́ta tí ẹ tún ti gbọ́hùn mi. Èmi ọmọ yín náà ni tẹ́ ti mọ̀ láti ìgbà tó ti wá láti ìsàlẹ̀ wá, tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àlùkà náà ló sọ̀rọ̀. Mo kí yín, mo fàsìkò yìí kí yín dáadáa. Mo fi Sunday Igboho ọmọ Adéyẹmọ, mo fi kí yín. Ẹ wá wo ojú àwọn olè, ojú àwọn ọ̀dàlẹ̀, ojú aṣebi, àwọn aṣekúpani, àwọn aránniníṣẹ́ dé tòrutòru. Torí pé ó yẹ kí n ti fèsì sọ́rọ̀ yẹn, bọ̀ àsìkò jẹ́ kí n fèsì sí. Ojú gbà mí tì fún ọ̀pọ̀lọpọ̀ wọn. Ojú gbà mí tì fún àwọn ẹni tí a rí yìí. Olórí ẹbí wọn, ó níbi tí màá ti mú ọ̀rọ̀ yìí, bóyá gbogbo wa máa rántí. Òmìnira 2022 petition tí a ṣe. Tó bá yẹ pé ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ètò ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ petition tá a ṣe? Petition tá a sign lé lórí níjọ́ kìíní àná, 5 million petition tí a sign. Kí ni ìtumọ̀ ẹ̀? Níbo ni petition yẹn wọ̀ lọ? Níbo ló gbà lọ? Àwọn wo la ṣe fún? Ǹjẹ́ ṣé Yorùbá nation ni àbí àwọn olóṣèlú? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí, torí pé òótọ́ ọ̀rọ̀ ó korò, torí ẹ̀ mo ṣe gbé sísàlẹ̀. 5 million petition níbo ló wà? Níbo ló wọlẹ̀ sí? 5 million petition tí a sign, ta la sign ẹ̀ fún? Iye Onítìrí ń dára, Onítìrí Abíọ́lá, ẹ̀ ń dára púpọ̀. Ẹ jọ̀ọ́ Nítìrí Ètòkò, ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí kó kan àwọn medias mi lára, gbogbo àwọn yòókù Mr. Koiki and Co, kí wọ́n gbé jáde. 5 million petition
níbo ló wọ̀. Àwọn wo la sáìn fún? Ǹjẹ́ sórílẹ̀-èdè Yorùbá la sáìn fún ni àbí orílẹ̀-èdè Nàìjíríà? Ǹjẹ́ ta la lò fún? Ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi lénìí. Iye onítìrí, iye onítìrọ̀, gbogbo ohun tí ẹ ṣe pátápátá ìdí ẹ̀ fẹ́ síta. Gbogbo ohun tí ẹ ṣe, gbogbo ohun tí ẹ gbé pamọ́ sí kọ̀rọ̀, gbogbo ẹ̀ náà ló ti tú síta. Mi wá mọ tó wá mú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó di pé àwa tó ń gọ̀ tó di pé àbá ń tẹ̀lé wọn. Ìjìlá máa kọ̀ọ̀sì àbí ìjìlá kí ló pé àbí máa kọ̀ọ̀sì àbí máa gọ̀ọ̀sì àbí kí lórúkọ ẹ̀. Kò síbi mi níbi tó ti ṣe làákàì kankan, bóyá àrùn fo tó ń ṣe àbí tó ń wù lẹ́yìn ló ti ń bìlì pé bóyá o dàgbà bo ní làákàì mi ìrọ́pọ̀lọ̀ kan. Òun ló jẹ́ kí irun ọpọlọ ẹ, ló jẹ́ kí orí ẹ kó gbẹ àbí kó má ní ò jẹ́ kó nírun lórí. Ìwọ náà tó jẹ́ pé o ti ṣiṣẹ́ takuntakun bọ̀, o bẹ̀rẹ̀ sí dàrú. Àsólé nìwọ gangan fún ara ẹ ló wá jà ní ibi báyìí lénìí, ló wá jà ní orílẹ̀-èdè Yorùbá. Àṣìwọ̀n náà wá bá wọn kó sápò ní. Ìjìnlẹ̀ Marcus, àbẹ̀wọ̀n tó lọ àbí 419 tó wá ṣe àbóhùn gangan ló jẹ́ kí o ṣe bẹ́ẹ̀. Ìwọ náà pẹ̀lú àwọn black goats ẹjọ́ ń dà lóru. 5 million petition níbo ló wọlé sí? Gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ máa bá mi dáhùn sórí ètò yìí. Ẹjọ́ níbo náà gbé sí? Ní ta la ṣe fún? Níbo ló wọ̀? Níbo ni ó balẹ̀ sí? Gbogbo wàhálà tí gbogbo wa sáré kiri lé 5 million petition. Mo kí ọ̀gá mi SOG Mr. Tosin, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Olúwa bá jẹ́ kí n rí pé àlàáfíà tó péye Ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Iye onítìrí, iye onítìrọ̀, iye onítìró. Ìyá múà àbí gúnà àbí húà àbí híà ló ń jẹ́ ni. Níbo ló kó 5 million petition tí gbogbo wa sáré lọ́tún lósì? Gbogbo àgbálá ayé pátápátá ló sign petition yẹn. Even àwọn ọmọ Ìgbò wọ́n sign petition ọmọ Yorùbá níbi tí wọ́n sign pé ká lè kó lóko ẹrú tó. Mo kí ọ̀gá mi Adébáyọ̀, mo kí yín ẹ káàbọ̀. Abíọ́dún. 5 million petition níbo ló wà? Ẹ jọ̀ọ́ bá mi béèrè lọ́wọ́ wọn. Níbo ni 5 million petition tá a sign níbo ló wà? Àwọn wo la sign ẹ̀ fún gangan? Ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi lénìí. Ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu mi lórí ọ̀rọ̀ petition yẹn. $1 million níbo ló wọlé sí? Ó ga. Ìyẹn onítìrí, ìyẹn onítìrọ̀, Black Lion tó yẹ kó rí bẹ́ẹ̀. Níbo ni $1 million tí ẹ kó tí ẹ gbà lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá níbo lẹ kó sí? Torí pé nínú tí mo gbọ́ gan mo rí pé ó ti ju bẹ́ẹ̀ gan lọ. Níbo lẹ dà sí? Kí ni ìgbẹ̀yìn nínú ìwé? Kí ni ìgbẹ̀yìn àwọn ẹni tí wọ́n kó ní Ìbàdàn àti Èkó tí wọ́n gbé lọ sí Àbújá tí ẹnìkan lọ bà rédíò station jẹ́? Kí ni ìgbẹ̀yìn wọn? Ẹ gbọ́ wìnrìnwìnrìn lórí ètò tèmi ní kókó ọ̀rọ̀ tí à ń bá lọ. Ọ̀rọ̀ tó gba kọ́gbì lénìí lẹ́gbọ̀. 5 million petition níbo ló wọlé sí? Níbo ló gbà? Níbo la fi sí? Bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ọ̀gá mi SOG, Ọlọ́run bá jẹ́ kí n rí yín pẹ́. Níbo ni 5 million petition níbo ló wọlé sí? Bá ṣe gbọ́ pé ó wọ 8 million gan nígbà tá a sign ẹ̀ kò, torí gbogbo wa la bọ́ síta la túyáyá láti máa ṣe petition kiri. Níbo ló wọlé sí? Kùséèdì tẹ́ ẹ ṣe ní Èkó níjọ́sí, owó tẹ́ ẹ gbà níbo ló wà? Occupation, occupy, petition, gbogbo ẹ̀ ṣanṣanṣanṣan. Níbo làwọn owó tí ẹ gbà lé lórí níbo ló wọlé sí? Òmìnira account níbo lówó bẹ́ wọlé sí? Gbogbo ẹ̀ lẹ́gbọ́ lénìí lẹ́nu mi. Ẹ wá gbọ́ wìnrìnwìnrìn kí ẹ máa bá mi ká lọ lórí ètò tèní tí ajíwá láàárọ̀ yìí. Kí Olúwa ọba láàánú kó fún wa sọ, kí a lè bọ̀ ká lè sọ̀kalẹ̀ láyọ̀ àti àlàáfíà. Kò fi bẹ́ẹ̀ sí àsìkò fún wa lọ títí ká tún ju orin bàbá mi sí. À ń bọ̀. Ẹ ká kọ́ fún yín lórí kẹ́bi dárayá láàárọ̀ yìí ká tó wọlé, ká tó bẹ̀rẹ̀ sí tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí. Lọ́nà jẹ́jẹ́. Ẹ máa gbọ́ pé kí ni ìgbẹ̀yìn alábòsí? Kí ni ìgbẹ̀yìn alábòsí? Kí ni ìgbẹ̀yìn wọn? Gbogbo ẹlẹ́gbọ́ lénìí.
ó máa bára lé kò sí bá a ti fẹ́ ṣe é tá a bá sọ̀kò sọ́jà ó máa bára lé ó máa bára oko torí pé òtítọ́ ọ̀rọ̀ èní yìí lẹ́ gbọ́ lẹ́nu mi. Ẹ darí wálé àjùmọ̀ kì í ṣe lé gbogbo yín tẹ́ wà ní diaspora ẹ darí wá sórí ètò mi kí ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ bá wa tẹ̀lé YouTube channel wa ẹ bá wa subscribe sí ọ̀fẹ́ náà ni Anuka Adébọ́lá TV ní kí ẹ bá wa subscribe sí ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu wa. tí ẹ gbọ́n tó sọ àwọn ajíbolè àwọn olójúwòkòwòkò àwọn olè àwọn ọ̀daràn àwọn apààyàn wọ́n ti fi ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà wọ́n fẹ́ fi gbowó ni. kókó ìròyìn tèmi ó dá lórí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìyá onítìrọ́ Marcus Black Lion Black Goat ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi. ẹ̀yin tẹ̀ wá ń diaspora gbogbo yín lẹ̀ hustle tẹ̀tún yáwó lórí ká lè kú òlóko ẹrú gbogbo yín lẹ̀ gbìyànjú láti rí i pé ká bọ́ kú òlóko ẹrú gbogbo yín lẹ̀ sáré gbogbo ọ̀nà lẹ́lòmíì ti rí i pé kóun náà máa gbẹ̀yìn torí pé wàhálà tó ń ṣe níbi tó wà ó pọ̀ bọ̀ àwọn kan àwọn ẹlẹ́nu yábayàba àwọn ẹlẹ́nu ẹ̀jẹ̀ àwọn olè àwọn tó yẹ pé scam ni wọ́n àwọn náà ló gbówó yẹn náà já. wọ́n ti gbà wípé kò sówó tagídí ti sweat ara yín lẹ fi mú owó yìí lẹ fi ń gbìyànjú láti wá jáde torí ibi tí 1 million petition 5 million petition ibi tó wọ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́. ẹyẹ máa gà wá ẹyẹ máa tàn wá onítìrí onítìrọ́ ẹyẹ máa tàn wá ẹyẹ máa gà wá ẹ ti gbọ́ a ti gbọ́ òmìnira 2022 a gà wá o ẹyẹ máa gà wá o ẹyẹ máa gà wá freedom we need the freedom. ọ̀pọ̀ ọ̀rọ̀ mo dé padà mo wá tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo wá tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ mo wá tú síta lénìí 5 million petition tí a sign tó jẹ́ kó wọ 8 million ọ̀rọ̀ gbàǹkọ́gbì lẹ́nìí lẹ́gbọ́ lẹ́nu mi 5 million petition níbo ló wọlé sí níbo nìyí onítìrí dá sí ẹgbẹ́ ti gbàgbé ni pé gbogbo 5 million petition tó jẹ́ 8 million tí gbogbo wa sign pátápátá tí a kó jọ lọ́tún lọ́sì nígbà tí à ń sáré fún òmìnira 2022 níbo ta la gbé fún ta la fi iṣẹ́ fún ṣe bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu APC àwọn la lò fún 5 million petition tí ẹ gbọ́ lénìí ó tọ̀rọ̀ lẹ máa gbọ́ lẹ́nu mi kò rújú rárá àwọn olóṣèlú la lò fún bẹ́ẹ̀ ló ṣe rí 5 million petition tá a sign òun ni igi àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ tí àwọn INEC àwọn olóṣèlú tí wọ́n ti kọ́kọ́ plant sí inú nǹkan tí wọ́n fi ń ṣe òṣèlú tó ti wà nínú rẹ́kọ̀dù sílẹ̀ ó ti wà online sílẹ̀ pé gbogbo apáta ọmọ Yorùbá láti sign láti dìbò fún bàbá pé àti kúrò lóko ẹrú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kílẹ̀ tún fẹ́ gbọ́ níbi 5 million petition ibi tó wọlé sí ṣe bóun lẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bó ṣe lọ iye onítìrí kí ló dé àṣẹ olè owó tó bá ṣe pé ẹ fẹ́ tọrọ owó lórí mídíà ni àbí nítorí pé àwọn bàbá yín àwọn ọkọ yín wọn fún yín lógún lọ́dọ̀ Abíọ́lá wọn pín ogún fún yín wọn fún yín kankan kí ló wá dé tẹ̀lé bọ́ sí online kẹtọrọ $1 ibùn àwọn tá a wà níbo jẹ́ 1,000 la dá fún yín owó yẹn ti rí $5 million ẹ ti rí kí ló dé ẹ ti rí $10 million ẹ ti rí mo mọ̀ pé Ọlọ́run á ti ṣe fún yín lórí ètò yìí tẹ́ bá tọrọ tẹ́ sunkún wá bá wọn á ṣe fún yín ìyá onítìrọ́ ẹ torí ẹ ta gbogbo wa ẹ tà wá sóko ẹrú gbogbo tá a sáyìn pátápátá abẹ́ẹ̀ rí báyìí gbogbo ẹ̀ lẹ́ṣẹ̀ Ọlọ́run ọba láàánú á padà mú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ rí bí tẹ́ wá darí wa sí ẹ rí bí tẹ́ darí tẹ́ kórè gbogbo wa wọ̀ 5 million petition pátápátá lọ́hùn gbogbo wa àkóríjọ gbogbo àwa sweat wa asẹ́rẹ́ kiri gbogbo àwọn tó wà ní diaspora fáwọn ẹlòmíì lówó láti rí pé wọ́n ní kiri láti lọ́ọ́ máa sign fún wọn nínú oko láti gbèríko bọ́ sí gbèríko níbo lẹ darí ẹ̀kọ́ ọ̀rọ̀ yá gbọ́ lẹ́nu mi ọ̀rọ̀ púpọ̀ lẹ máa gbọ́ lẹ́nu mi lénìí nípa 5 million petition ta la ṣe fún
àwọn ìjọba Nàìjíríà wọ́n lò fún àwọn olóṣèlú. Bẹ́ẹ̀ ni 5 million petition pé gbogbo ọmọ Yorùbá o àtàwọn Ìgbò tó wà ń bẹ̀ gbogbo apáta la dìbò fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni bàbá wa ti wà ń bẹ̀ gẹ́gẹ́ bí bàbá wa Tinubu. Ọlọ́run bá kó tún bá fi àlékún àlàáfíà kó fi fún wọn. 5 million petition bó ṣe lọ nìyẹn o. Ibi tí wọ́n lò sí tí ìyàwó Onítìrí tí wọ́n lo 5 million petition sí kìí ṣe fún Yorùbá nation ni wọ́n lo petition náà sí gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ọwọ́ mi níbí báyìí tí wọ́n bí wọ́n ṣe kọ fún mi. So òun náà ni wọ́n sọ pé kìí ṣe 5 million petition ní òmìnira 2022 tí a ṣe 5 million petition tí a sign káàkiri kìí ṣe fún orílẹ̀-èdè Yorùbá. Ìyá Onítìrí ó gba àlùmọ̀ kọ́rọ́ yìí, ó gba àlùmọ̀ jákujàku, ó gba àlùmọ̀ rédèrèdè láti wọnú wa, ó wá lo ọgbọ́n mọ̀dàrú, ó lo ọgbọ́n oríṣiríṣi láti gba signature òǹkálùkù, orúkọ òǹkálùkù láti tà wá láti fi gba owó lọ́wọ́ àwọn olóṣèlú. Ó ta ọmọ Yorùbá, ó ta ọmọ Ìgbò tí wọ́n sign pẹ̀lú ó ta gbogbo wọn pátápátá ní ìyá Onítìrí máa ṣe ló ta petition yìí ló tà fún wọn tó fi gba owó wọlé. Ó tún wá wò títí ó rí pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe strong tẹ́ bá wò àtìgbà náà ni gbogbo ẹ̀ ti ń ṣe wọn ní kan stop rally kùséèdì ló kù gbogbo nǹkan yẹn ó fi gba owó náà ni. ọ̀rọ̀ yẹkuyẹ̀kù ọ̀rọ̀ máa bọ́ lẹ́nu mi lénìí lórí ọ̀rọ̀ ìyá Onítìrọ́. Ó wá lu ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Eléyìí ẹjọ́ bá mi share ètò mi. Eléyìí ló ṣe nǹkan tí ò jẹ́ kí sóyẹ kó rí bẹ́ẹ̀ tí ò mọ ọwọ́ tí ò mọ ẹsẹ̀ tó jẹ́ pé àtẹnujẹ ẹlẹ́nu yẹ́bẹyẹ̀bẹ ẹlẹ́nu ráúráú nínú ìwé yìí àtẹnujẹ ló pa sóyẹ kó rí bẹ́ẹ̀ ló fi lọ kán lu agbami ìyá Onítìrọ́ ní òwúrọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ sínú ìwé abala ìkejì níbí báyìí. Bí mo ṣe ń bá lọ sóyẹ kó rí bẹ́ẹ̀ ó wá ń pé ó ń pariwo gbàǹjarì nígbà tó di pé gbígbé tó gbé ìyá Onítìrọ́ tó gbé jáde tán ó wá di pé wọ́n fẹ́ kọ̀ sílẹ̀ ní ọ̀sán gangan. Ó ń pariwo ó ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí síta. Ó yìí tún sọ pé òun tó fún wọn ní lẹ́yìn oṣù mẹ́ta pé àṣírí èmi ó yìí máa tún tú síta. Tí ìgbọ́ nǹkan kan lẹ́nu mi o. Ìyá Onítìrí ó sọ pé àwọn adelé ń bọ̀. Irọ́ ni o. Kò sí tó ń jẹ́ adelé kankan tí adelé kankan bá wá sí ìta gẹ́gẹ́ bí inú ìwé kejì ẹsẹ̀ kẹfà tí mo wà níbí báyìí. Tí adelé kan bá wá sí orílẹ̀-èdè wa láti wá gba òmìnira fún wa, òun máa ti gbogbo ẹ̀rọ tóun fi ń ṣe àgbékáyé orí afẹ́fẹ́ náà òun máa ti gbogbo òun máa blọ́ọ̀kù ẹ̀ pa tí kò ní ṣiṣẹ́ mọ́. Òun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí sóyẹ kó rí bẹ́ẹ̀ sọ. Ó ní tó dáhùn lójú ni ó ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Ó ní black goat òun ò sí ẹ̀ mọ̀ bóyá wọn àti mọ̀mọ́ gan bóyá wọ́n fọ́ kúlẹ̀ ara wọn ní ojú ilé kẹta. Black goat ó fẹ́ jọ bẹ́ẹ̀ náà torí pé mo rí pé ó dà pé black goat àti ìyá Onítìrí ó dà pé bóyá wọ́n fẹ́ máa fọ́ra wọn lẹ́nu ó fẹ́ jọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ rèé o ẹnu ẹ̀ náà la tún ti gbọ́ ẹnu sóyẹ kó rí bẹ́ẹ̀. Ó tún sọ gbàǹkọ̀gbì ní abala ewé kẹrin ṣé ń gbọ́ mi nínú ìwé ìròyìn tàárọ̀ yìí. Ó sọ wípé ìyá Onítìrí kò sí ní Amẹ́ríkà kò sí ní London even kò sí ní òkè òkun bóyá gan ló ní pásítọ̀tù pẹ̀lú ó kàn fi scam ó fi ń ru àwọn èèyàn láyé jẹ́ ni. Ó ní pé òun á sọ ibi tí ìyá náà wà fún wa tí ọjọ́ bá tó. Ó ní kò kúrò nínú Nàìjíríà tí à ń sọ yìí. Ó dẹ̀ béèrè ọ̀pọ̀lọpọ̀ ó ní nínú àwọn táwọn ń ṣe mídíà ẹni tó bá ti mọ ibi tí ìyá Onítìrí wà bí ó ti rí ní ojúkorojú rí kó bọ́ta kó wá sọ. Ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ni ìyá yìí sọ. Òótọ́ ọ̀rọ̀ ó lè ẹjọ́ ẹ bá mi share ètò mi lénìí kẹ̀dẹ̀ bá mi follow YouTube channel mi Aluka Adébọ́lá TV ní kẹ́ lọ search fún ní YouTube. Ẹ bá mi follow ẹ bá mi subscribe sórí ẹ̀. Ọ̀rọ̀ rèé o lórí ìwé kẹrìnjì ti ìwé àárọ̀ yìí kókó ọ̀rọ̀ ó ṣubú lura wọn kàkàkàkà. $1 million èló ló máa jẹ́ tí wọ́n ṣe sí náírà owó eléyìí ga eléyìí lágbára púpọ̀ $1 million níbo ló wọlé sí
òmìnira account níbo ló wọlẹ̀ sí $1 million ó ti wá di pé wọ́n ní ìgbà tí wọ́n máa gbowó wọn lómìnira account wọ́n ló tún di Nàìjíríà account oríṣiríṣi account la gbọ́ pé ó wà nínú ẹ̀ ọ̀rọ̀ yìí mà lágbára só yẹ kó rí bẹ́ẹ̀ ó tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ó ní pé àkáǹtì Black Lion àkáǹtì ìyá onítìrí ó ń sọ gbogbo ẹ̀ lóríṣiríṣi pé gbogbo owó tí wọ́n gbà is a scam ó lágbára ọmọ Yorùbá ẹ sún síbi kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi ẹ wá gbọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ní èní yìí ó lágbára ó lẹ́tìkẹ́ púpọ̀ ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ká tún fi orin ká polówó díẹ̀ à ń bọ̀. Freedom. Àwọn tó ṣiṣẹ́ ohun tẹ́lẹ̀ la béèrè wọ́n lè máa jèrè gbogbo yín là pé bí ilé ẹ jẹ́ ká jí gìrì ẹyẹ máa gà wá o. Ẹ káàbọ̀ a tún ti padà dé ní inú ìwé eléyìí tí wọ́n kọ tí àkọlé ẹ̀ jẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀ newspaper òun ni a tún fẹ́ bọ́ sí nísìn ojú ìwé àkọ́kọ́ só yẹ kó rí bẹ́ẹ̀ gbàgàdàgbàgàdà ni wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kó ní Ìbàdàn àti Èkó só yẹ kó rí bẹ́ẹ̀ ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú ojú ìwé kínní tó wà níbí báyìí ní èní ó sọ wípé ó ní nínú àwọn tí wọ́n kó lọ sí Àbújá ìkan mà ti lulẹ̀ ó lágbára kí ló ń jẹ́ lulẹ̀ wọ́n ní nǹkan ti jáde láyé torí pé ìgbà tí wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ ó rí pé kò sí ìwé kankan tó bá kí wọ́n rọ̀ ọ̀pù rárá kò sí ìwé kankan tí wọ́n tó lè jẹ́ ìwé àfẹ̀yìntì bóyá United Kingdom àbí United States kan àbí àwọn kìnnì kan ló wà pẹ̀lú àwọn ẹni yìí mà ti jáde láyé la ilaha illallah inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ọba kó bá tu ìyẹ̀pẹ̀ rẹ̀ sí ní ojú la ilaha illallah yé onítìrí níbo lè wá bá a dé báyìí ẹ ti àwọn ọmọ ọlọ́mọ síta ẹ pàṣọ sí wọn lọ́rùn tí ẹ lè kó àwọn ọmọ tiyín sí ìta ẹ lè kó àwọn ọmọ tiyín síbi tí ó yẹ kí àbí kẹ́yìn náà lídìí wọn ẹ tì wọ́n ẹ tàn wọ́n ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe ń bá lọ ní ojú ìwé só yẹ kó rí bẹ́ẹ̀ ìwé kínní ẹsẹ̀ kejì wọ́n ní arákùnrin yìí tí ó jáde láyé ní inú àwọn tí wọ́n kó wọ́n ní ìyàwó ẹ̀ ó ní oyún nínú ó yìí ní ọmọ kékeré kan lọ́wọ́ ẹjọ́ bàbá ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gan bàbá ẹ̀ wà ní orí àìsàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ Allahu Akbar ẹ wò gbẹ̀yìn aṣebi ẹ wò gbẹ̀yìn wọn tá a bá wí fọ́mọ ẹni a gbọ́ èmi mo mọ̀ ṣe èmi lọ́lọ́wọ́n bá ràn èmi ní kíní kan tá a bá wí fọ́mọ ẹni a gbọ́ ẹ mọ̀ pọ́nà parun ẹ tún tẹ̀lé ó lágbára ọ̀rọ̀ eléyìí lé o àbẹ́ẹ̀ rí báyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ RIP fún arákùnrin tó jáde láyé ẹ bá mi tẹ àforíjì fún ẹ bá mi kí ẹni rere torí pé ó jáde fún ìran rẹ̀ ni ó jáde fún ìran rẹ̀ ó ti wá jáde ló jẹ́ pé irọ́ làwọn tí wọ́n gbéṣẹ́ fún tí wọ́n fẹ́ máa pa àwọn èèyàn wa irọ́ ni onítìrẹ Marcus ìjìnlẹ̀ Marcus Black Goat àti ìyá wa Minister Defence tó jẹ́ ìyá Kogi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn àti Queen B tí wọ́n rán wọn níṣẹ́ ikú subhanallah wọ́n pọ̀ bẹ́ẹ̀ àtàwọn amúgbálẹ́yìn gbogbo yín àánú mi mà ṣe púpọ̀ àánú ọmọ tí ó jáde láyé àánú ẹ̀ ṣe mí púpọ̀ gbogbo ìwé tẹ́lẹ̀ ní kò sí èyí tó jẹ́jẹ́ ní òní bẹ́ẹ̀ kò sí kankan tó bá kí ẹ̀ rí ìwé fi sílẹ̀ àwọn tó kù níbo la fẹ́ bọ́ ọ̀rọ̀ wọn dé ní ojú ìwé kìíní náà láàyè wa gbogbo owó tí ẹlẹ́ kó kalẹ̀ àbí níbo ló wọlẹ̀ sí ní ojú ìwé kìíní náà ni ó wà ojú ìwé kejì só yẹ kó rí bẹ́ẹ̀
àti ìyá onítìró sọ̀rọ̀ síta ní eléyìí. Ọ̀rọ̀ tí ìyá onítìró sọ síta, ó ní pé àwọn tún máa jáde padà, àwọn adelé ń bọ̀, àbí kí wọ́n tún máa dá ọ̀pọ̀lọpọ̀ owó míì. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ wà ní diaspora, ṣé ẹ tún máa dáwó míì ibi tó wọlé sí? ẹ tún lè dá o, torí ó dà pé bóyá ìyá yẹn gan lo àṣẹ fi sí lẹ́nu. Ó lágbára. Wọ́n tún ní àwọn nídìí ju $1 million. Àwọn nídìí. Ẹ ṣé gan bàbá mi tí ẹ bá mi tẹ RIP fún ẹni tó kú, Mr. Babatunde Ọmọníyì. Ọlọ́run ọba aláàánú á fún ẹ̀yin náà lẹ́mìí gígùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo wa à ní fọjọ́ ọlọ́jọ́ lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ bá mi kí ẹni tó kú, ẹ bá mi kí ẹni tó kú nínú àwọn akọni tó lọ náà ni, torí pé ó jáde, ó fẹ́ ja ìjàngbara, ó fẹ́ jà fáwọn orílẹ̀-èdè ẹ̀ ni. Kì í ṣe ẹ̀bi ẹ̀, gbogbo tó bá wù kó ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó wà níbẹ̀, kì í ṣe ẹ̀bi wọn. But awíwíwí, asọsọsọsọ. Nínú ìwé kejì, gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ìyá onítìrí ó tún ti ń pọ́ńbù pẹ̀lú ìjìnlẹ̀ Marcus. Láàárọ̀ yìí wọ́n yìí wà ní orí ètò báyìí bí mo ṣe ń sọ̀rọ̀, tí wọ́n yìí ń sọ ọ̀rọ̀, wọ́n yìí fẹ́ jáde, wọ́n yìí sọ pé sẹ́ kò sí káwọn ṣe ti tàwọn làwọn lè ṣe, àwọn ní tó bákọ̀. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, eégún alájé. Ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká mọ tá à ń ṣe lórí tí à ń bá lọ. Ó lágbára, ó lẹ́tíkẹ́ ọ̀rọ̀ yìí, ó lẹ́tíkẹ́. Ìyá onítìrí ó tún jáde ní bíbáyìí náà ní ojú ìwé kẹta. So yẹ kó rí bẹ́ẹ̀. Òun tún leléyìí, wọ́n ní pé 5 million petition níbo ló wọlé sí. Gbogbo ẹ̀yin aráalé tí ẹ̀ ń gbọ́ mi, ẹ bá mi sọ̀rọ̀ lé lórí 5 million petition, níbo ni ó wọlé sí. Ẹ bá mi comment, ẹ bá mi share, ẹ jọ̀ọ́ ẹ bá mi share. Ètò yìí kò ní pẹ́ láàárọ̀ yìí, ìṣẹ́jú péréje náà ni a fi wá sọ kókó ìwé ìròyìn tí So Yẹ Kó Rí Bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Wọ́n ní nínú ojú ìwé kẹta yìí, wọ́n ní níbo ni 5 million petition níbo ló wọlé sí. Àwọn wo ni wọ́n lo 5 million petition, àwọn wo náà lò ó. Ìyá onítìrí, ìdáhùn sí ìbéèrè yín, wọ́n ní kí ẹ sọ síta. So Yẹ Kó Rí Bẹ́ẹ̀, òun ló fèsì sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. 5 million petition is a scam. Wọ́n ní pé ọgbọ́n jìbìtì ní 5 million petition. Owó òmìnira account, ọgbọ́n jìbìtì ní RIP 5 million petition, ó ti dòkú. Bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́ níbo náà fi sí. Àfáà náà sọ tí ó bínú, ó fara ya, ó bínú lórí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n rí òtítọ́ ọ̀rọ̀. Wọ́n rí pé ọ̀dọ̀ àwọn olóṣèlú ní 5 million petition ó lọ pátápátá, àti àwọn Yíbò tí wọ́n sáìn nínú rẹ̀. Wọ́n dẹ̀ sọ wípé nínú 5 million petition tí a sáìn yìí, ó jẹ́ pé gbogbo ọmọ Yorùbá tọwọ́ bọ̀ wípé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ni a dìbò fún. Gbogbo yẹn pátápátá APC ló ní ìbò náà, ní kì í ṣe pé bàbá wa Bọ́lá Ahmed. Gbogbo 5 million petition yẹn àwọn APC ni a dìbò fún, àti tẹ̀ka fún already kí òṣèlú tó dé síwájú, tó ti wà on program nínú kíní wọn, ó ti wà ní, báwo la ti máa sọ ní Yorùbá, ó ti wà ní tí wọ́n ti ṣe pamọ́ sí orí ẹ̀rọ tí wọ́n fi ń dìbò ayélujára wọn. Ó lágbára. Ọ̀pọ̀ ọ̀rọ̀ nípa 5 million petition, oríṣiríṣi àwọn èèyàn ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí 5 million petition. Eléyìí sọ wípé ó lágbára. Ó ga púpọ̀ ní ọwọ́ ìyá onítìrí. Ta ló sọ bẹ́ẹ̀? Ìyá àdí àgbà ló sọ eléyìí. Ìyá onítìrí 419 ni wọ́n púpọ̀, wọ́n olè ọgbọ́n àti kẹrànjẹ, kì í ṣe ọgbọ́n àti kẹrànjẹ, olè ajẹ lójú onílé, olè ọ̀fọ́n, oníjẹkújẹ, ọ̀daràn, olè ní tó ṣe ní ayé ọkọ rẹ̀, òun ni ò jẹ́ kó rí property gbà. Nǹkan tó fi ń sunkún káàkiri, tó fi ń fi style jalè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o,
ìyá àdí àgbà ló sọ eléyìí káàkiri ó lágbára. Nínú àwọn kọ́mírèdì wa kan tí wọ́n dẹ̀ wà nínú Yorùbá agitator, àwọn náà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú wọn. Wọ́n ní kí àwọn náà dárúkọ wọn níbí báyìí. Kọ́mírèdì wọ́n ní ẹ má dá wọn lóhùn ọmọ tẹ́bí, wọ́n ní ẹ má dá ìyá Onítìrí, ìjọ́ táwọn ti mọ̀ wọ́n táwọn ti jáde ní ìṣẹ̀dá àwọn ò ti bá wọn lọ, torí àwọn ti rí pé irọ́ ló pọ̀ nínú ọ̀rọ̀ títí wọn. Ó lágbára. Ó lè kẹ́ńbẹ́lẹ́kú, ayínilọ́wọ́ gbà, alọ́nilọ́wọ́ gbà, ajínigbé, gbọ́mọgbọ́mọ, apààyàn. Gbogbo ẹ̀sùn tẹ́yìn máa fi kan ìyá Onítìrí má pọ̀. Ẹlẹ́nu ẹ̀jẹ̀, aṣẹ́wó, kí ló dé? Òun ni ìyá Onítìrí jẹ́. Mo kí ìyá mi Morufat, mo kí Ọlọ́run ọba kó jẹ́ kí n rí pé Mrs. Raji. Nínú kókó ìwé inú ìròyìn tó yẹ kó rí bẹ́ẹ̀ ti tàárọ̀ yìí, ojú ìwé 5 ẹsẹ̀ 6 ni wọ́n tún ti ń sọ eléyìí. Wọ́n ní pé $1 million tí wọ́n gbà níbo ni ó wọlẹ̀ sí nígbà tí ẹ ti gbowó petition. Wọ́n ní èló gangan náà fún yín tí ẹ fi ta ìran Yorùbá ìyá Onítìrí. Ìjìnlẹ̀ Marcus wọ́n ní èló ni ó gbà nínú 1 million petition tí wọ́n sign. Black goat, black ẹran, èló ni wọ́n fún wọn náà? Tó yẹ kó rí bẹ́ẹ̀, èló ni wọ́n náà gbà? Queen Bee tó bá lò náwó ònàrọ̀, ìbóyá wọ́n ti fún wọn náà lówó mi ò mọ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé, kìí ṣe mi mo sọ bẹ́ẹ̀. Wọ́n bàbá ẹlẹ́nu yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ àwọn náà sọ eléyìí. Ìyá Àdíòsè àwọn náà sọ tiwọn. Wọ́n ní ṣe rí ìyá tó pe rẹ̀ ní ìyá Onítìrí, àbí só yẹ kó rí bẹ́ẹ̀ tó ṣe ń sunkún ní orí rédíò àbí orí TV nísìnyí nínú ayélujára tó ń pariwo pé irọ́ ni ìyá Onítìrí, nígbà tó jẹ́ wípé ìgbà tán jọ ń jẹ́ tán jọ ń la gbogbo ìgbà yẹn kò rántí mọ́. Ìgbà tó wá di pé ìyá yìí kọ̀lẹ̀ ó tún rẹ́ni tó dà jù lọ, tó ti di pé àṣírí òun ti fẹ́ tú lọ́dọ̀ ẹ̀, ìyá yìí jálẹ̀ sí polówó ayé. Ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì tí wọ́n ti jọ fi ṣe kíní gbogbo ẹ̀ náà ti lose. Ó wá di pé ó wá ń ké kiri lórí tẹlifíṣàn pé àṣírí ìyá gbúdọ̀ tú. Ó di dandan bá àṣírí ìyá wọn tá bá korí ajá korí kòkò tàbí ṣe àti wá àti wọn náà gbogbo yín náà bákan náà lẹ ṣe rí. Bọ́ kò sí bó ṣe wù kó rí náà, ọmọ ni ò kí ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíràn, gẹ́gẹ́ bí ìyá yìí ṣe sọ. Wọ́n ní wípé tó bá padà wá pé àní foríjì ẹ̀ bọ̀ àti dára díẹ̀, òun ni ó máa ní ìṣòro díẹ̀ nínú. Ó ga wọ́n sọ ọ̀rọ̀ púpọ̀ lójú ìwé 1 tó yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n lórí ọ̀rọ̀ bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín, mo kí bàbá náà, mo kí wọn kọ́lọ́hun ọba aláàánú kó jẹ́ kí n rí bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ pẹ́. Bàbá tó fọwọ́ lẹ́rán, bàbá tí ó sọ̀rọ̀, bàbá tó mọ tó ń lọ, bàbá tó mọ tó pamọ́. Bàbá yìí ló jẹ́ pé Ọlọ́run ọba aláàánú ó ti kàn lákàndá, ó ti ṣe ní àkàndá ọ̀rọ̀, ó ti ṣe ní alágbára láti òde ọ̀run wá. Ó ti fún un ní ìṣẹ̀mí tó máa lò nínú ayé. Ó ti mọ ìrìn àjò ẹ̀, kìí sọmọ ẹnì kankan ló mọ ìrìn àjò ọmọ Adéyẹmọ tí èsì ọba mi Elédùmarè ọba tó láyé. Ọba Elédùmarè òun ló mọ tó pamọ́ nínú ara ẹ̀, òun ló mọ tí ò pamọ́, òun ló mọ ibi tó dúró sí. Ọba náà ló dúró ti Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ẹ jọ̀ọ́ gbogbo ilé ẹ má bá mi pariwo Ìgbòho Òòṣà, ẹ bá mi máa tẹ̀ ẹ́. Mo kí màmá mi Comfort, ẹ káàbọ̀, mo kí yín, ẹ kú gbogbo gbà, Ọlọ́run ọba á jẹ́ kí máa rí yín pẹ́. Ìyá wa Comfort, mo kí yín dáadáa, àánú Olúwa á jẹ́ kí máa rí yín ní gbogbo gbà. Ẹ kú àdúró tiwa, ẹ ní ṣubú láéláé, ẹ ní ṣubú dànù. Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ wọ́n mú ọ̀rọ̀ oríṣiríṣi àti bàbá Akíntóyè wọ́n sọ ọ̀rọ̀ nípa wọn. Wọ́n pe Chief Sunday Igboho wọ́n ní bàbá Kòtónú, wọn mọ̀ tó ń ṣe wọ́n ní Sunday Kòtónú. Ó lè jẹ́ Sunday Kòtónú, ẹ̀yin ti gbàgbé ni pé ilẹ̀ Yorùbá náà ní Kòtónú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Sunday Kòtónú ó dẹni ọlá, ó dẹni ọlà, oríire ló ń gbé Sunday Kòtónú. In tó ṣẹlẹ̀ sí Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ, ẹnì kọ̀ọ̀kan yín ẹni tó bá tó bẹ́ẹ̀, ìyá Onítìrí ìwọ náà bọ́ta kó wá ṣerú ẹ̀. Black goat ìwọ náà wá ṣerú ẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Gbogbo yín Ìjìnlẹ̀ Marcus ìwọ náà wá ṣerú ẹ̀ kó mọ bó ṣe ń rí.
Ìgbòho Òòṣà ọmọ aládìkún ọmọ ládéládéládé adé bàbá títí ẹ lágbà fọlọ́ àfihàn yọ Ìgbòho Òòṣà ìwọ náà ni o tàbá porí akọni adẹ̀fídẹ̀ alálẹ̀ gàràgà. Mo kí Mr. Fọlọ́nsọ mo kí yín ọmọọlá mo kí yín dáadáa. Ọ̀rọ̀ yìí peléke nínú ìwé kejì láàárọ̀ yìí tí wọ́n sọ nínú sóyẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bọ́ púpọ̀ wọ́n bu ẹnu ẹ̀tẹ́ lu bàbá mi Bánjí Akíntóyè Professor Bánjí Akíntóyè kò ní dáa fún gbogbo yín. Wọ́n ní ó ti kówó jẹ tírílíọ̀nù ló kó jẹ bàbá pariwo bàbá fi gbogbo nǹkan jáde gbogbo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń rí yìí wọ́n ba bàbá jẹ́ kí wá nígbẹ̀yìn àṣebí bàbá ní tó bá tásìkò nígbàtí bàbá Professor Bánjí Akíntóyè sọ tiwọn wọ́n ní tó bá tásìkò rójú ọ̀dàlẹ̀ sójú ọ̀dàlẹ̀ ò ti jáde àbí ó ti ń jáde báyìí ó lágbára. Sunday Igboho ó fi ọwọ́ lẹ́rán ó ń wòṣe sí àṣebí ó ń wòṣe sí abanijẹ́ ó ń wòṣe sí aṣenibánidárò ó tún wo ìṣesí ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá ó ń wo ìṣesí ọ̀tá tó ṣe bí ọ̀rẹ́ gbogbo wọn lórí bó fọwọ́ lẹ́rán ọmọ ádámọ̀ Ìgbòho Òòṣà ọmọ aládìkún ọmọ ládéládéládé ọmọ ládégẹṣin. Mo kí ẹ Ìgbòho Òòṣà ọ̀rọ̀ rẹ̀ ní ojú ìwé karùn-ún eléyìí ni mo tún sáré fò sí ìwé karùn-ún jẹ́ǹjẹ̀mí tó yẹ kó rí bẹ́ẹ̀ ó sọ ọ̀rọ̀ nínú eléyìí náà nínú ìwé jẹ́ǹjẹ̀mí yìí ó ní pé 5 million petition tí a sign níbo ló wọlẹ̀ sí kí ló dé tí gbogbo ìwé yìí tí wọ́n ń gbé ogun kan báyìí wá níbo ló wọlẹ̀ sí 5 million petition tí a sign ìgbà tí wọ́n máa calculate ẹ̀ wọ́n rí pé ó dà pé wọ 8 million tí 5 million petition yìí jẹ́ àwọn wo ló lò gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe ń sọ arákùnrin yìí sọ̀rọ̀ níbí báyìí pé 5 million petition tí wọ́n sign tí àwọn ṣe òun wà nínú ìgbìmọ̀ àwọn ìyá but wọ́n rí pé tóun bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ń dáhùn ní ẹnu kan wọ́n máa ń dáhùn lẹ́nu dákẹ́. Wọ́n sọ wípé gbogbo àwọn tí àwọn sign pátápátá even àwọn ọmọ Ìgbò tó bá Yorùbá sign gan gbogbo wọn pátá ó lágbára o. Ó ní tí ẹ bá rántí dáadáa ó ní ìgbà tí àwọn bàbá kan sign petition tiwọn ìgbà tó dé ó ní petition wọn ò dáa kò rìn ní ìyá olétékété oníwàkiwà ni wọ́n wù tí wọ́n sọ níta nínú ọ̀rọ̀ tí a rí níbí báyìí. Ó dẹ̀ sọ wípé 5 million petition yìí wọ́n lò fún àwọn APC kì í ṣe fún Bọ́lá Ahmed Tinubu nìkan àwọn APC ni wọ́n fún ní 5 million petition pé gbogbo ọmọ Yorùbá pátápátá ni wọ́n fọwọ́ sí kí gbogbo APC wọlé tí wọ́n dẹ̀ fi ọwọ́ sí ìwé gbogbo ilẹ̀ Yorùbá ni tí wọ́n sáìnì gbogbo àwọn tí wọ́n fẹ́ kí APC wọlé ní orílẹ̀-èdè Nàìjíríà káìkáì ó lágbára o eléyìí le 5 million petition wọ́n ti fi gba owó wọ́n ti fi gba wa wọ́n ti tà wá wọ́n ti ti ọwọ́ wa bọ́ sọ̀lọ̀ wọ́n ti ti ọwọ́ wa bọ́ gbáǹkógbì òun ló jẹ́ pé Yorùbá wọlẹ̀ díẹ̀ Yorùbá nation tí à ń ṣe tó fi wọlẹ̀ díẹ̀ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba aláàánú tó ti gbé e sókè báyìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ọba kò ní fi orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ nígbà kankan gẹ́gẹ́ bí arákùnrin eléyìí ṣe sọ. Comrade Ọmọ́ṣẹ́bí àwọn náà sọ púpọ̀ nínú ọ̀rọ̀ wọ́n ní ẹ jẹ́ kí ká fi ọkàn balẹ̀ nínú ọ̀rọ̀ ìtẹ̀síwájú orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tí à ń bá lọ yìí pé tí a bá fọkàn balẹ̀ tán pé ẹ máa wòran ẹ jẹ́ ká máa wòran lọ o ní rọ̀rùn ni Elédùmarè ọba aláàánú á bá wa gbà á pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mrs. Bali àwọn náà sọ tiwọn wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú àwọn tó ṣẹlẹ̀ wọ́n ní pé kò sí ẹ̀dá tó dàbí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kò sí bí wọ́n ṣe lè wù kán ṣe lè ṣe lásán kán ṣe lè sáriwo kán ṣe lè sapá gbogbo tí bàbá mi ọmọ Adéyẹmọ tójú wọn ti rí kò sínú àwọn kọ̀ọ̀kan tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kú ṣé ká sọ nípa bàbá wa Àdògán ni àbí àfáà àbí ti kòkòrò àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí tó ti lọ ní inú struggle ó lágbára púpọ̀ ó lẹ́tìkẹ́. Ìyá wa Ìdí Àgbà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ojú ìwé kejì tó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn náà tún sọ ọ̀rọ̀ eléyìí lẹ́ẹ̀kan sí i. Wọ́n ní pé ẹ máa wòran wọn o ṣé ẹ rí gbogbo ohun tí a bá ṣe ẹ jẹ́ ká máa fi tẹ̀lédùmarè síwájú pé ká dẹ̀ rántí wípé eléyìí ó tẹlẹ̀. Wọ́n ní bàbá nínú àwọn àgbáwo kan
tí wọ́n wà ní diaspora tí wọ́n máa ń sọ̀rọ̀ pátápátá, wọ́n ní wọ́n sọ ọ̀rọ̀, wọ́n ní kí á rántí ọjọ́ Ìgbòho Day, ká fi ọjọ́ July 1st ká fi ṣe Ìgbòho Day, wọ́n ní ká fi ṣèrántí bàbá wa sí Sunday ọmọ Adéyẹmọ, ká fi ṣèrántí wọn pẹ̀lú ìjàmbá tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ọjọ́ ìrántí Abíọ́lá, ká fi rántí bàbá wa ò tí ì kú, wọ́n yìí wà láyé. Ọjọ́ náà ọjọ́ tó lẹ́tíkẹ́, ọjọ́ náà ọjọ́ tó lámìkaka, ọjọ́ náà ọjọ́ tó milẹ̀ tìtì. Kì í ṣe pé bóyá wọ́n ní ká jáde ká pariwo àbí ká là ń ṣe protest. Wà nínú ilé ẹ̀ tó bá fẹ́ ṣe patí pẹ̀lú àwọn èèyàn fún wọn, ṣé wà níta ilé ẹ̀, ṣé kẹfì ṣe fàájì ni, fi yẹ́ wọn sí, ọ kó lọ sílé wọn kó lọ yẹ́ wọn sí, ọ kó pe àwọn àfáà kó ṣe prayer fún wọn pé ọjọ́ tí Ọlọ́run ọba láàánú tó yọ bàbá mi Dr. Chief Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó yọ wọ́n kúrò nínú ewu tó lágbára, ọjọ́ náà ni July 1st lọ́jọ́ náà. Ó lágbára, ó lẹ́tìkẹ́. Wọ́n ní ọjọ́ náà ẹ jẹ́ ká kọ sínú ọjọ́ wa, ẹ jẹ́ ká kọ sínú mẹ́mórì wa pé kí ọjọ́ náà má jẹ́ ohun má lè gbàgbé nínú ìgbésí ayé wa ní gbogbo ìgbà, kí àrọ́mọdọ́mọ kí a lè máa bá. Ó lágbára. Tó ìyá wa ìdí àgbàdànà tó sọ eléyìí, wọ́n ní kí ni ìgbẹ̀yìn àwọn ẹni tí wọ́n mú, kí ni n tó ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn. Kí ló dé tẹ̀sí tẹnu mọ́rọ̀ yìí? Wọ́n ní nínú àwọn ara wọn kan lọ sí ní ọgbà ọlọ́pàá níbi tí wọ́n kó wọn sí nígbà tí wọ́n darí ilé ẹjọ́. Wọ́n nìkan nínú àwọn tí wọ́n kó ní Èkó àti Ìbàdàn tí wọ́n fẹ́ lọ da rédíò station tí wọ́n fẹ́ ba ìjọba Tinubu jẹ́ ní àwọn òmìnira 2022 kése Yorùbá nation, àwọn jàǹdùkú Yorùbá, àwọn jàǹdùkú òmìnira 2022 ni wọ́n sọ kése Yorùbá nation. Àwọn èèyàn black flag wọ́n ti sọ even níbí báyìí, gẹ́gẹ́ bí mo yìí ń bọ̀ níbẹ̀. Wọ́n ní ẹnìkan ti kú nínú wọn, bó ti jẹ́ wípé òmìnira ó ń jà fún orílẹ̀-èdè ẹ̀ ni, àmọ́ ẹ̀tàn ni àwọn onítìrí fi tan arákùnrin náà pẹ̀lú àwọn ìyókù ẹ̀. Arákùnrin náà jáde láyé, kí Ọlọ́run ọba kó bá wa tẹ́ arákùnrin náà sí afẹ́fẹ́ rẹ̀. Nínú ìwádìí pé nígbà tí wọ́n débẹ̀, wọ́n bá ìyàwó ẹ̀ tí ó ní oyún nínú tó dẹ̀ bí ọmọ kékeré kan náà sílẹ̀ tó jẹ́ pé ọmọ tí ò ti dàgbà rárá. Nítorí ọ̀rọ̀ yìí, bàbá ẹ̀ wà ní orí àìsàn tó jẹ́ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run náà ni bàbá arákùnrin yìí náà wà. Ṣebí tàwọn yẹn la rí, àwọn tó kù níbo ni wọ́n fẹ́ bá yàrá ọ̀rọ̀ já sí, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìròyìn tàárọ̀ yìí. Ó lágbára o, ó lẹ́tìkẹ́ lọ́wọ́, torí ní tí àwọn